update rèé lórí ọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel àti Muyideen. Dr. Oriyomi Hamzat mú Muyideen padà lọ sí ọ̀dọ̀ pásítọ̀ Gabriel láti ṣe reconciliation láàrin àwọn méjèèjì. Ẹ̀yin èèyàn wa wọ́n ní ṣe ètí tó bá gbà lọ ó di dandan kó gbọ́ àbọ̀. Ṣùgbọ́n ẹ̀yin tèmi, Muyideen ṣàlàyé ilẹ̀kùnrẹ́rẹ́, ó sọ lẹ́kùnrẹ́rẹ́ ohun tó ṣokùnfà bó ṣe bọ́ sí ọjà Bódìjà láti lọ máa gba àárù tó sá kúrò ní ilé tí wọ́n kọ́ fún un lọ́dọ̀ pásítọ̀ Gabriel. Kí n sì má parọ́ tàn yín, ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ láàrin pásítọ̀ Gabriel àti Muyideen ojú Ọlọ́run nìkan ló tó. Kí wá ní àlàyé tí Muyideen ṣe lórí ohun tó mú un bọ́ sọ́jà Bódìjà, ohun tó mú un sá kúrò nílé tí wọ́n kọ́ fún un? Kí lohun tó ní pásítọ̀ Gabriel àti ìyàwó òun máa ń ṣe fóun tó mọ́ òun decide láti sá kúrò nílé lọ́dọ̀ wọn? Kí sì ni ohun tó béèrè fún lọ́wọ́ pásítọ̀ Gabriel pé kán ṣe fóun kí gbogbo ọ̀rọ̀ yìí kó bàa lè settle nítùbí ìnùbí? Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ iṣẹ́ àní ohun tó pamọ́ ojú Ọlọ́run tó torí nǹkan kì í síbẹ̀. Sórí ìkànnì Digi-Naija Television, gbogbo ojú tó ń wò mí, tẹ́yin bá wá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí, ẹ like kẹ́ sì máa fi èrò yín nípa tí mo mú wá ẹ máa bá mi sọ sí comment, bẹ́ẹ̀ sì ni ẹ dákun ẹ máa bá mi share fọ́nrán yìí kó máa lọ sí gbogbo orí ayélujára. Nínú àlàyé tí Muyideen ṣe, ó ní pé lílù ni pásítọ̀ Gabriel máa ń lù òun ní gbogbo ìgbà bí ọmọ ìkókó, pé gbogbo ìgbà tí ìjà bá sì ṣẹlẹ̀ láàrin òun pẹ̀lú aya òun, ó ní pásítọ̀ Gabriel ò kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ tóun bá ní láti sọ, ọ̀nà máa ń dáhùn lẹ́bi ni, kódà kóun jàre wọn ó padà dẹ̀bi ọ̀rọ̀ òun rú òun ni. Ẹ̀yin èèyàn, Muyideen ṣàlàyé ilẹ̀kùn, ó sọ lẹ́kùnrẹ́rẹ́, ó sọ gbogbo ohun tójú ẹ̀ rí lọ́dọ̀ pásítọ̀ Gabriel. Ó ní lílù yìí ló pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ló ń fi wò wípé kó tó di pé mi òun ó bọ́ sí, kó tó di pé mi máa bá a lọ, ó bẹ́tà kóun padà sínú èébì òun tóun ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òòṣà bó lè gbè mí, ṣe mí bó ṣe bá mi ló fi ọ̀rọ̀ yẹn ṣe. Ẹ jẹ́ ká gbọ́ àlàyé lẹ́nu Muyideen ká jọ wá sọ̀rọ̀ lórí ẹ̀. Mò ń bọ̀. A máa sọ ẹni di aláàbọ̀ ara. Àkọ́kọ́ tó jẹ́ kí ọ̀dọ̀ Àgbàlá Gabriel sú mi láti máa gbé láti wà ní àkàtà wọn, ohun tó jẹ́ kó sú mi ni pé wọ́n máa ń nà mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣé mi? Ẹlẹ́ẹ̀kejì, tí ọ̀rọ̀ bá da èmi àti ìyàwó mi pọ̀, wọ́n máa ń gbọ́ complain ìyàwó mi ju complain ti tèmi lọ. Nígbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìyàwó mi máa jẹ̀bi, ṣùgbọ́n nígbà táwọn bá ti kọ́kọ́ gbọ́ ẹjọ́ tiẹ̀, wọ́n lè gbọ́ ẹjọ́ tèmi. Ìyẹn tó ń bá wá sọ fún wọn, àwọn máa fi ṣe discipline fún mi. Débi pé wọ́n ti ń nà mí débi pé ẹ̀jẹ̀ ti ń jáde lára mi. So ìyẹn ló kọ́kọ́ jẹ́ kó sú mi. Kókó tó ṣẹlẹ̀ tí mo fi kúrò bí ni wípé ìyàwó mi máa ń wá mú ẹ̀sùn mi wá bá bàbá Àgbàlá Gabriel pé mò ń háṣì mọ́ mi nínú ilé. Pé mò ń háṣì mọ́ mi ní sọ́ọ̀bù. Bí bàbá Àgbàlá Gabriel ṣe ìgbà kọ́kọ́rọ́ sọ́ọ̀bù àti kọ́kọ́rọ́ bí ẹ ṣe gbà lọ́ọ̀nù kò lè yàwó ibi tọ́rọ̀ yìí ti kọ́kọ́ tí wàhálà yìí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. So alẹ́ ijọ́ Tuesday mo kúrò lọ́dọ̀ dájì mo kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel nínú ọ́fíìsì mo ní mò ń lọ ilé mo fẹ́ lọ yàgbẹ́ nílé. Nígbà tí màá dé ẹ̀yìn kò lè nínú ilé pé kí n wọ ẹ̀yìn kò lè báyìí, mo ṣe yọ ṣubú lẹ́nu ọ̀nà step nìyẹn, mo ṣe fi orúnkún sálẹ̀ sá orí tiles, mi ṣáàlì dìde mo fi wọ́ wọnú ilé mi. Ẹsẹ̀ yẹn sá hook débi pé mi ní fẹsẹ̀ yẹn rìn dáadáa. Mo ṣáàṣẹ̀ wá ń tọrọ owó oògùn tí mo fi ń ra oògùn sí ẹsẹ̀ yẹn títí tó fi di ìjẹta. So bó ṣe wá ti ìjẹta yẹn torí ìyàwó mi tí bá ti béèrè owó lọ rẹ̀ pé bá mú owó kí n lọ fi ra oògùn ṣẹ̀ṣẹ̀
ìwọ ló wà ní ìjáàjì ṣọ́ọ̀bù báyìí ní sí ọwọ́ rẹ lówó ń dé tí owó kankan ò sí lé ọwọ́ tèmi mọ́ máa mú 1000 kí lọ́ọ́ fi ra oògùn 1000 máa ń ta oògùn ìmájẹ ní stroke sínú ilé ìyàwó mi á ní kò sówó lọ́wọ́ òun ò tajà kankan ṣọ́ọ̀bù òun ò ṣe kíní kan mi ì tó fẹ́ kó tó ń kọ̀ǹpilẹ̀ mi lọ bá dájú àdéhùn pé mo ṣáà ń wòran mo ṣáà ń tọrọ owó tí mo fi ra owó bó ṣe wá di ní ìjẹta mo gba àwọn búrẹ́dì àti peanut tí mo jẹ méjì pé àyìn lówó náà ti sìn ṣáà gba àwọn ṣe 500 naira àti búrẹ́dì alẹ́ àti peanut yẹn mo ṣe wá jẹ búrẹ́dì yẹn tán ẹnìkan ló fún mi ní owó tí mo fi ra oògùn yẹn tí mo wá lò fún ẹsẹ̀ mi yẹn pé ẹsẹ̀ yẹn tó lè rí lè fún mi bí mo ṣe wá lo oògùn yẹn báyìí tí mo jẹ pé tí mo lo oògùn yẹn báyìí mo ṣe sùn lọ ìyẹn bí mo ṣe wá jí lọ́sàn-án tí mò ń wẹ̀ lọ́wọ́ ní bedroom bí bọ̀dá tẹ̀pẹ̀lẹ̀ evangelist àbúrò ní dájú ọdún àwọn ọdún wọ́n ṣe wá bá mi ní wọ́n ṣe kọjá lẹ́yìn wíńdò bedroom nìyẹn wọ́n yà ṣé bí Muyideen tí wọ́n ní òsì mú ilé ṣe bọ́ọ̀ ló ń wẹ̀ lọ́wọ́ ẹ̀ pé Muyideen ṣé ọ wà ní ilé mo ní mo sùn ní mo wà lára mo sùn máa bọ̀ dájú pé ẹ mo bá dé bọ́ síta mo ṣe wẹ̀ àwọn bọ́ síta mo wà sọ́kọ̀ dání dábàá ní mo ṣe dé ní kọ́mpánì náà bá ní àwọn security bá ní kí ló dé tí ìyàwó ẹ̀ wá kálẹ̀ kó tó ṣe ìyàwó bá kálẹ̀ èmi sùn látàárọ̀ mo ṣe ìdí nìsín ní gan ni mo lọ wẹ̀ tí mo bọ́ bẹ́ẹ̀ kí mi ẹnìkan kan wá kálẹ̀ kó má ọ̀hún ẹ̀kún inú ilé mi sọ jù bẹ́ẹ̀ lọ bóyá dáàdì ti sọ pé tí mo bá ti dé o káwọn security ká máa lè bí mo ṣe sọ̀rọ̀ bàbá yẹn báwọn security yẹn ti bẹ̀rẹ̀ sí nínú pé mo wà náà lé mi ò dáhùn pé mi ò dáyàwó mi àti ìyàwó mi kan ilé kan kí n lájọ àpò èmi àti ẹ̀rọ lẹ́jà mi ò bí mo gan nígbà mo bí ó fún mi ní owó tí mo fẹ́ fi jẹun láàárọ̀ pé mo jẹun bá sáwàdà pé sáàtún ní jẹun láàárọ̀ yìí ó ní òṣòwò kankan lọ́rùn pé òun lọ sí inú chọ́ọ̀chì yẹn àdìní prógráàmù yìí jọ̀ọ́ òun lọ sínú chọ́ọ̀chì yẹn àti mo tó ń rẹ́rìn mo tó ń wòran wá lọ gbà àwọn oúnjẹ tí mo jẹ wá lọ gbà àwọn búrẹ́dì tí mo jẹ wọ́n ní nǹkan kan òde mi àti ẹ̀kọ́ yìí pé ó máa kàn lẹ̀kùn mi ní sílẹ̀kùn fún un nígbà tí dáàdi náà lè jáde wọ́n bí ìwé ọ̀rọ̀ mo ṣàlàyé fún un mo lò ó ẹnu pé ẹsẹ̀ mi ó ní ìwé rẹ̀ dáadáa oògùn tí mo máa ń lò bí mo ṣe jẹ búrẹ́dì tí mo gbà lọ́wọ́ ìyá kìíní tán mo ṣe búrẹ́dì yẹn tán ni mo lo oògùn yẹn tí mo lo oògùn yẹn tán ni mo sùn mo ṣe ń jí nísinsìnyí pé ẹ̀rọ omi ní orí mi lórí pé mo ṣe bomi sórí tó sọ̀rọ̀ sí mi pé mi evangelist wá pè mí ní pé ẹni kí n wá ní wọ́n bá ní irọ́ ni mo ń pa pé irú ohun wo mo sùn báyìí pé ó sọ pé òun gbálẹ̀kùn òun gbálẹ̀kùn àti ẹ̀gbọ́n kankan lẹ́nu yìí mọ́ gbà ẹ fún àwọn tó gbogbo náà débi pé gbogbo ẹ̀yìn mi ló yá tí gbogbo ẹ̀yìn báwo pé láì jalè pé kí ló pé kankan so nígbà náà wá náà mi tán. ẹ̀yin náà ẹ wo bí wọ́n ṣe na Muyideen ẹ wo egbò tó wà lẹ́yìn ẹ̀yin èèyàn wọn lọ́rọ̀ ìṣètẹ́ni kéèyàn má mọ̀ dá ẹ̀ ṣé ó tọ́ sí pásítọ̀ Àgbàlá Gabriel lọ́wọ́ láti na Muyideen bí eléyìí nítorí tó bá wò dáadáa baálé ilé ni Muyideen wọ́n ti fẹ́ yàwó fún ọ̀rẹ́dì ó ti di baálé ilé tó bá sì ní kàn wò dáadáa tí ò bá sí pé ọwọ́ kan wà lára ẹ̀ pé bóyá ẹni tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ti lọ́mọ méjì tó mẹ́ta kò ní sí nírú condition yìí á ti lọ́mọ méjì tó mẹ́ta tó mẹ́rin tá a ti dàgbà dáadáa ẹ wá dá odidi baálé ilé dùbúlẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìnà bíi eléyìí ẹ wá ló react ta ni ó ṣe tí ò ní react ẹ dá mi lóhùn ẹ̀yin èèyàn ta ni ó ṣe tí ò ní react gbogbo àwa ta wá ń blame Muyideen ẹ já fọ̀rọ̀ ìrora wa wò
mélòó nínú wa náà lè ṣerú eléyìí fún tí ò ní react, tí ò ní ṣinú bí, tí ò ní ṣìwàwù. Kódà tó máa ní kán da ọ̀rọ̀ ilẹ̀, tó máa ní kán tún sà, tó máa ní kán da èjì Muyideen ilẹ̀, kán da èjì Pastor Agbala Gabriel. Ọdún mélòó ni Pastor Agbala Gabriel fẹ́ gbà lọ́wọ́ Muyideen? Àmọ́ nítorí pé wọ́n ṣe oore fún, ẹ wo bọ́n ṣe ń ṣe. Abuse of power lèmi rí lè sí, nítorí kó tiẹ̀ wá ṣe wípé lóòótọ́ ó ní pé Muyideen ta bàbá Ìjẹ̀bú. Ẹ dákun ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí, ẹ̀yin náà máa bá mi fi èrò yín sí comment section o. Tó bá ṣe pé lóòótọ́ ó ní pé Muyideen ta bàbá Ìjẹ̀bú bó ṣe sọ gẹ́gẹ́ bí ohun tí wọ́n wí, ẹjọ́ ṣé lílò yìí ló máa correct ẹ̀? Ṣé lílò yìí ló máa stop ẹ̀ láti má ta bàbá Ìjẹ̀bú mọ́? Lọ ṣé lílò ní rehabilitation tó yẹ kí wọ́n ṣe fún ta ni wọ́n ṣerú eléyìí fún tí ò ní ṣìwàwù? Àwọn sọ wípé kò gbádùn, kò mọ ohun tó ń ṣe, kò mọ ohun tó ń sọ, kò mọ ohun tó ń wí. Èèyàn sọ̀rọ̀ consistently bí elé, a sì ń sọ wípé kò mọ ohun tó wí. Ẹ jẹ́ a máa fọ̀rọ̀ rọra wa wò. Gbogbo àwa tá à ń blame Muyideen, tá à ń pè láláìmoore, tá à ń pè wípé tá à ń pè ní abáramóore jẹ, tá à ń dájọ́ lọ́tún lọ́sì, tá à ń sọ pé ó fẹ́ fi ojú olóore gúngi ni. Ẹ jẹ́ a fọ̀rọ̀ rọra wa wò. Ẹ̀yin náà wo bọ́n ṣe dá àpá sí lẹ́yìn. Baálé ilé, odidi baálé ilé. Ó pọ̀ jù fún Pastor Agbala Gabriel láti dá Muyideen dùbúlẹ̀ láti máa ná bí eléyìí. Ìyẹn ò sì nítumọ̀ wípé Muyideen náà lẹ́bi tiẹ̀ o. Torí most of the time tí aláre ò bá farabalẹ̀ sí ọ̀rọ̀ dáadáa, tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀, tí aláre bá kọ̀ láti calm down, at the end of the day yóò padà jẹ̀bi ọ̀rọ̀. Ojú tí gbogbo ayé yóò padà máa fi wò ni wípé ó fẹ́ fojú olóore gúngi. Ọ̀rọ̀ ilé kókó ó gbẹ̀nù tán. Kí wá ní ohun tí Muyideen padà wá béèrè fún wípé kí wọ́n ṣe fóun kí gbogbo ọ̀rọ̀ yìí kó lè bá a lọ nítùbínùbí? Ẹ jẹ́ àtúngbọ̀ síwájú. Mi ìgbà láti lú mi pé ọkàn mi ò dúró lágàtà ẹ̀jẹ̀ mi. Ẹ máa ń béèrè béèrè. Síbi kan fẹ́ lọ sí. Síbi kan wá tún padà sí. Ilé ẹ̀ wà ń bẹ́ o, no, square one gbé ni. Okay, it's alright. Another thing. Wọ́n ti gbé wọ́n fẹ́ gbé òrùlé ẹ̀fún ẹ̀sìn wípé ìwọ náà lọ sí nílé yìí. O gbélé ẹ mọ́. Why? Tí tọ́ka mi bá ti yọ kúrò lè lọ. Iṣẹ́ sọ pé lẹ́yìn wà níbi. Fáàdì kó wà ń ta tí ò sì lé wà Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣe kú wà nígbà wọ́n tó sì wà níbí. Ọ̀rọ̀ rẹ̀ ò ẹ̀yin èèyàn wa, ojú wo lẹ̀yin fi rò ó? Ìjẹ́ ẹ lérò wípé ìgbésẹ̀ tí Muyideen gan gbé fúnra rẹ̀ yìí ìjẹ́ ìgbésẹ̀ tó yẹ kó gbé ni? Ǹjẹ́ lílọ gan ló yẹ kó lọ? Ǹjọ́ yẹ kó kúrò lọ́dọ̀ Pastor Agbala Gabriel? Ǹjọ́ yẹ kó bínú àbí délẹ̀ to the extent nípa wá sọ pé òun fẹ́ kúrò, òun fẹ́ fi ọ̀dọ̀ wọn sílẹ̀, òun àti ilé o àti everything, òun ò fẹ́ kankan? Torí from the video ó jọ bí ìgbà wípé reluctantly gan ló fi sign document yẹn, reluctantly ló fi gba property yẹn lọ́wọ́ wọn. Ojú wo lẹ̀yin fi ro ọ̀rọ̀ yìí? Àmọ́ lérò tèmi, èmi believe wípé there is more to this incident tó ṣẹlẹ̀ láàrin Pastor Agbala Gabriel àti Muyideen. Bóòtọ́ bí wọ́n bá sì lọ lógún ọdún ni, ọjọ́ kan á díjọ́ kan tó ti tọ́ tí ó lékè. Gbogbo bó bá ṣe wá rí lọ́kàn tí yín, ẹ máa bá mi sọ sí comment kájọ máa gbé yẹ̀wò. Títí dìgbà míì, ẹ má gbàgbé, ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like, ẹ fi ìròyìn sí comment, kẹ́sì máa bá mi share fún ròyìn kó máa lọ káàkiri lórí ayélujára. Ire o.